ẹ̀yin èèyàn ìjọba ìpínlẹ̀ Sokoto ó ti sọ̀rọ̀ lórí ìkọlù tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà wá sí o látàrí àdó olóró tó dún gbàmù ní ìpínlẹ̀ Sokoto. wọ́n ní ṣẹ́ wá rí ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Sokoto ọ̀hún wọ́n níbi tó ti ba àwọn ẹṣin òkọ́kú afẹ̀míṣòfò yìí wọ́n níbi tó ti bà wọ́n pọ̀ lágbára gan o pé kódà wọn ò ro kan ẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Sokoto tó ṣẹlẹ̀ wọ́n ní wọn kódà wọn ò ro kẹ̀ pé irú ìṣẹ̀lẹ̀ báyìí ó lè wáyé rárá. wọ́n ní kódà ọdún mẹ́wàá lónìí wọn ò ro kàn pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mọ̀ lè ṣẹlẹ̀ o látàrí bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà bó ṣe ju àdó olóró sí wọn ní agbègbè ibi tí wọ́n wà nípínlẹ̀ Sokoto. ọwọ́ bẹ́ẹ̀ ni ẹ tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà pé ṣe wá rí àwọn agbègbè tó wà ní ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pé kò sí ìlú kankan tó farapa o látàrí iṣẹ́ tí àwọn ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n wá ṣe. ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí n ṣàlàyé ọ̀rọ̀ náà lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ń bì báyìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ máa fọ́lọ̀ wa kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bá a bá tó ṣe mú fọ́nrán wá lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà lóòrèkóòrè ẹ pín fọ́nrán yìí o ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n àdéhùn wa la mú ṣẹ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sí etí ìgbọ́yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín gbọ́ tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fetí ara yín gbọ́. ẹ̀yin èèyàn bí ìṣẹ̀lẹ̀ náà ṣe lọ rèé o níbi tá a ti rí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti wọlé sí ìpínlẹ̀ Sokoto ṣe sì ju àdó olóró látàrí ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó ti tẹnu mọ́ láti ọjọ́ tó pẹ́ díẹ̀ pé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tètè lọ wá àtúnṣe sí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tẹ́ ń wọlé ìjọsìn tẹ́ ń pa àwọn kìrìsìtẹ́nì tẹ́ ń dúró lójú òpópónà tẹ́ ń gbá àwọn èèyàn wọgbó tẹ́ ń gbowó ribiribi kán lọ wá àtúnṣe sí pé kó tó di pé wọn ó gbé ìgbésẹ̀ ṣùgbọ́n kàkà kó dẹ̀ lára àwọn afẹ̀míṣòfò ISWAP àti Boko Haram pípele ló ń pele sí o kó tó di pé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ó wá gbé ìgbésẹ̀ látàrí ọ̀rọ̀ tó ti ń fi sórí ẹ̀rọ ayélujára látọjọ́ tó ti pẹ́. pàápàá jùlọ àwọn ẹṣin òkọ́kú tó jẹ́ pé wọn ò jẹ́ kí àwọn èèyàn kan fẹ̀dọ̀ lórí òróòro ìyẹn lókè ọ̀yà lọ́hùn. ìjọba ìpínlẹ̀ Sokoto ó ti sọ̀rọ̀ ó ti yànnàná ọ̀rọ̀ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé. ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Sokoto alàgbà Báwa Abubakar òun náà ti sọ̀rọ̀ ló bá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ṣe rí bí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà bẹ́ẹ̀ ṣe wá ṣe àkọlù sí àwọn afẹ̀míṣòfò tí ò jẹ́ káwọn ó gbádùn ní ìpínlẹ̀ Sokoto. ó ní ìjọba ìbílẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí náà ti ṣẹlẹ̀ o. ó ní ìjọba àkọ́kọ́ ní Tambuwa local government. ó ní bákan náà agbègbè kan náà tó ń bẹ níbẹ̀ tẹ́ ń pè ní Dabo town. ó wá níṣẹ́ wárí àkọlù tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà wá ṣe ó níṣẹ́ ríbi tán tájẹ̀tì ó ní kódà ó lówó ọ̀wọ́n ní akínyẹmí ara o ipa wọn gan òró kan ẹ̀ ipe iṣẹ́ náà iṣẹ́ akọni ńlá ní àwọn èèyàn yìí ni wọ́n wá ṣe o. ló bá tó tẹ̀síwájú nú ọ̀rọ̀ rẹ̀ ó níṣẹ́ wárí ibi tí àwọn ẹṣin òkọ́kú afẹ̀míṣòfò yìí níbi tán fi ṣe ibùdó gangan ó ní ọ̀gangan bẹ́ẹ̀ ni àdó olóró náà ló ti dún gbàmù. ó ní bó ṣe ẹ̀ tilẹ̀ jẹ́ pé àwọn ò tí ì lè fi gbogbo ẹnu yànnàná ọ̀rọ̀ tán pátápátá lórí bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ àti pé ohun tí àwọn ìṣẹ̀lẹ̀ náà tó mú lọ. ó láwọn sì ń ṣe ìwádìí tó yanrantí látàrí àkọlù tí wọ́n kọlù ní ìpínlẹ̀ Sokoto. ó ní pàápàá jùlọ ìwádìí táwọn ń ṣe ni pé ṣé àkọlù náà só ní ipa tó yanrantí láyé àwọn afẹ̀míṣòfò tó ń gbé ní wọgbó tẹ́ máa ń gbowó ribiribi. ló bá mọ̀ tó tẹ̀síwájú ó ní ṣẹ́wárí ìkọlù tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Sokoto yìí ó ní kí orílẹ̀-èdè Amẹ́ríkà nìkan ló gbégbèsè náà ó ní kódà ó ní àtàwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà àtàwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ó ní náà jọjọ ṣiṣẹ́ papọ̀ o. ó ní ṣẹ́wárí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Sokoto yìí látàrí àdó olóró tó dún gbàmù ó nínú àwọn dùn sí ó ní kódà ìjọba ìpínlẹ̀ Sokoto gan ó ló fọwọ́ sí ó fẹsẹ̀ sí ó fi gbogbo ara sí ó nítorí pé àwọn làwọn mọ tójú àwọn rí n táwọn ń fojú wì ó ní àwọn làwọn mọ náà táwọn ń fojú wì nípínlẹ̀ Sokoto látàrí àwọn ẹṣin òkọ́kú afẹ̀míṣòfò yìí. ó ní kódà ṣe wá rí gbogbo ìgbà tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà bá tó ti fẹ́ gbèrú ìgbésẹ̀ báyìí pé kódà àwọn ò tó fọwọ́ sí o láti ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò ní ìpínlẹ̀ Sokoto pé bẹ́ẹ̀ ni àwọn sì tó ń rọ àwọn aráàlú láti jẹ́ pé kan sowọ́ papọ̀ pé gbogbo wàhálà lénìí wàhálà lọ́la àti àìnífọ̀kànbalẹ̀ kó lè dópin ní ìpínlẹ̀ Sokoto.
ló bá tó tẹ̀síwájú o ó níṣẹ́ rí kódà ibi tí àwọn aráàlú bá ti kófìrí àwọn eṣin òkókó afẹ̀míṣòfò yìí kán tètè mọ́ tú fún ìjọba ó ní bẹ́ẹ̀ náà ni oníṣẹ́ wá rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìyẹn àdó olóró tó dún ní ìpínlẹ̀ Sokoto yìí ó ní kò sí aráàlú kankan tó farapa o ó ní àlàáfíà ni gbogbo àwọn èèyàn wà ó ní bẹ́lẹ̀ ti rí àrídájú pé àwọn èèyàn yìí wọ́n farabalẹ̀ yànnà náà sẹ́yìn wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ó níṣẹ́ wá rí àdó olóró tí wọ́n jù pé ipa rere gidi gbà ń ló ní o nípínlẹ̀ Sokoto ó ní ṣùgbọ́n àwọn sì tó ń ṣe ìwádìí tó yanrantí káwọn lè mú wá sórí ẹ̀rọ ayélujára fáwọn èèyàn ìjọba ìpínlẹ̀ Sokoto ìyẹn Abubakar Bawa òun ló ṣàlàyé ọ̀rọ̀ ilẹ̀kùnrẹ́rẹ́ bí fọ́nrán yìí náà ṣe lọ la fi ní ká mú wá sí etí ẹ̀yin èèyàn kẹ́yìn náà kẹ́ ẹ tó gbọ́ bí ìwádìí níbi tí ìwádìí dé dúró látàrí àdó olóró tó dún gbàmù ní ìpínlẹ̀ Sokoto ìjọba ìpínlẹ̀ Sokoto àwọn ni wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n pe àwọn akọ̀ròyìn tí wọ́n yànnàná ọ̀rọ̀ bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe wáyé tọ́ ẹ̀yin èèyàn níbi tá a fi àdàgbà ètò ìsọlẹ̀ sí lónìí rè bó bá tó ṣe ń lọ àtọmọ́ mo wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa.